ẹ̀yin ènìyàn ìṣẹ̀ríàlà, the people of the book, the Igbos, the Yorubas, the Kikuyus. Yes, mo ṣe wo video kan tó ń sẹ̀ from Baba Confirm, you know, and I wrote things there, and I was just going to speak, you know, say a few things. Yeah, okay, nípa nǹkan tó ń lọ ní ìlú àtọ́fẹ́ pàwárun tán, you know. So by this time, ẹni tí ò bá mọ̀, as a Yoruba man or Igbo man or Benin man or Ishekiri man or Calabar man or Zulu man or anywhere, as Negroes, especially West Africa, okay, that is still not convinced that we are the people written in the Bible, that we're going to go to captivity, that we're going to suffer all these things from the Gentiles as consequences from being disobedient, you know, to the laws that was given by Moshe. I picked them forth, okay, on Mount Asayani, you know, Mount Zion, okay. If you're not still convinced, then you will die. Because there's no other way to be saved except you know the things that are written. Because that book, Torah, it's not from the white man. It's too big for them. They don't have no civilization. Everything was completed before they came. History was completed. We gave birth to them. It's Esau and Jacob. Go check it out. 25, 26, 27 of Genesis. The first one was red and the second one was black. They didn't even need to mention because the first one was crazy to them that, but the KG on Nilati explained, he just explained that he heard the line, and that was significant as well, which is still in the Torah. Why did Jacob hold the leg? Everything is written there. Okay? So, because confess only Baba Confirm was like, you know, I mean, it's from Oyo Iwa. It made everything very well, perfectly. But emi ò rí nínú Torah ti tèmi wípé Abraham lọ jagun, Ọ̀rúnmìlà pé ó lọ jagun, ìgbà tó lọ gba Lot lọ́wọ́ àwọn ọba márùn tó bá jà, kò lo ewé àtegbò, kò lo nkọkọ, kò lo gbẹtugbẹtu, kò lo no. Why? Because àwọn nǹkan yẹn Olúwa ṣe fún ẹ pé ká jẹun, ká lò fún jíjẹ àti fún kíni, to eat and for healing. Nígbà tí Olúwa fi omi palẹ̀ ayé run, ó kọ ìwé yẹn, ó ní kínú register gbogbo ìwé yẹn for different healing. Òyìnbó ló gbà lọ́wọ́ wa tó bẹ̀rẹ̀ sí máa gún wa lábẹ́rẹ́. Yes, this is fact. Òyìnbó ló gbà lọ́wọ́ wa tó bẹ̀rẹ̀ sí máa gún wa lábẹ́rẹ́ kiri. Kó lè kó polio sí wa lára. Àìsàn tó nípa ní àní ó wá gún sí wa lára. You know, so we've been just about from all this Gentile nation. Now we have to realize how to fight. Tony, there are physical battles, but there are spiritual battles. But Baba Confirm will suffer me Oluwa Olagba on any one of them. King David didn't go to any. The only thing King David man say, Timomo, Oba Oduduwa, fúnra rẹ̀ nígbà tí, you know, he will consult Ifaudu. He will consult Ifaudu. And when he consults Ifaudu, Oyo Iwa will tell him, okay, go to this war, this is how you win, this is how you don't do, that's it. But those things are meant for health and for food. Okay? Now, tabani pe kawa she ani right láti ra ìbọn. Yes, for self-preservation. Olúwa ní pé ká gbọ́run wálẹ̀, ó ní tó bá gba ilé tí etí is easy. But kò ní pé gbọ́run ẹlẹ̀ tó bá yọ̀ bọ́ ẹsẹ̀ kò gbọ́run ẹlẹ̀ kò jẹ́ ọ̀gẹ̀ dànù. Okay? So that story that Baba Confirm was reading that Peter had saw, that was true, it's true. And even Ọ̀yọ́ wáṣíwá sọ fáwọn ọmọ ẹ̀yìn, ó ní pé now, èmi fi yín lẹ̀ o. I'm leaving you now, but èyí tí ìgbà tí mo rán yín lọ pé kẹ́ lọ wàásù, ṣé mú pọ́ọ̀sì dání ọláwọ̀n mú pọ́ọ̀sì dání, ṣé mú owó dání ọláwọ̀n mú owó dání, ṣé ní bàtà méjì ọláwọ̀n nígbà, ṣé lágbádá méjì ó ní now, máa fi yín lẹ̀, ẹni tí ò bá lágbádá kó rà, ẹni tí ò bá ní bàtà kó rà, ẹni tí ò bá ní, ó tún sọ fún wọn pé èyí tí ò bá ní dà kó lọ ta kóòtù ẹ̀ kó lọ ra ìdà. What does that mean? The time yìí máa tough. It's a time for self-preservation. But you also have to be ready because, in fact, he gave us instances. Try to escape, you know. But we are not going to face these people. I can like power. Okay, Coach Hospital in CAC. Olonjogo. Mushi, kí ló ń sọ yìí. Àwa ní maternity bí was hospital, bí was in church ní kí ló ń sọ yìí. Ẹ̀gbọ́n ti tèmi 5 years. It was 5 years not to be as my gbé lólo akílọ́fẹ́ máa bá so. God is a man of war.
kò sí tactics tí o mọ̀ kò dẹ̀ ń lo ìgbà wọn ti kú story Gideon ṣé Gideon ni àbí who was that tó fẹ́ lọ sógun gbà yẹn. ìyá mo ń bọ̀. Ìwọ come with me by 1 minute over people. I saw some signs somewhere. Oh yeah. Look around. Look close to the dance. So there was one there, and everywhere I saw one somewhere. Okay. One minute only the. Oh, what's it? Okay, nice. Okay. So what are we saying here? You know. So awful is giving us instances. God is a kò sí tactician ni wo gbogbo ogun tó jà fáwọn bàbá wa náà. Ọ̀rúnmìlà wo gbogbo ogun tó jà fún Gideon, wo gbogbo ogun tó jà fún Jehoshaphat wọ́n kó wá bá. Ọba kí lórúkọ Ezekiah ni Eskaya wọ́n ti surround ẹ̀ tán kò sí nǹkan kan wọn lóní Olúwa ó tán. We are not teaching our people what they need to know about themselves. And tó bá lọ lògùn pẹ́rẹ́ tó bá pa ọ̀run náà ló ń lọ. That's basic. Kò sí nǹkan fún ẹ because you have not believed in the name of the Most High pé láti gbà ogun tó lọ ṣe òtún wá gbà wọ́n fọ́ orí ẹ̀ dànù. You see? So ẹ má ṣe àwọn mistake yẹn. Get yourself prepared physically. Don't just ṣẹlẹ̀ mọ́ ọjà. Yeah, correct. Yeah. Bó jẹ́ irin ló mọ́ lò lọ́kọ. Bó jọ fà ní wọ́n mọ̀ ta ní catapult. Ó mọ nǹkan tó wá da ní catapult. Èmi yóò nǹkan kan wà lórí mi sẹ́yìn. Tábà lè ṣe èmi ò mọ bọ́ ṣe ọkọ̀ idea lè mi ní o. Èmi ò sọ pé mo dán wórí o. Catapult. Tó bá mú catapult kó wá mú nọ́ọ̀kù táyà mọ́tò ká wá ṣe tó yẹ pé o máa fi yèrèpè sí ibì kan bẹ̀ wà á tún wá fi bí bóyá petrol díẹ̀ wà á wá fi sínú rọ́bà yẹn wà á wá ta ẹni tó bá bọ̀ mọ̀ pé wọ́n máa yúnra tó bá tẹ̀ gbé mọ̀dá tó bá yúnra tó mú yèrèpè tó jiná ohun bí yàláyà rẹ̀ tó bá lójú tó yúnra tó wá fi epo àwọn monokov yẹn tó wá fi epo àti epo tó lè gbaná tó fi sí a máa gbà bọ́ wọn ṣeré ká tó wá tún fi ká wá fi underground yẹn ká wá gbé Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ti gbé àwa kọ́ náà bá àwọn pípì yìí ó ti pẹ́ tó ti ń lò wá. How can we go to that level? Àti sọ òun lè mi ń tẹnu mọ́ pé ìjà táwọn bàbá wa jà ló yẹ kí bá but àwọn èyìnbó ò fẹ́ jẹ́ ká mọ̀ pa àlà wà nínú Bíbélì ọláwọn ni ìlú èyìnbó láwa wà yìí kò sọ lórí ire kò sálàánú kan nu wọn bí Jésù ìgbà tẹ́mi ń bọ́ ní ìbò mo rò pé mo bọ́ ní wàhálà pé mo ń bọ̀ ìlú àwọn Jésù àṣẹ ìlú àwọn ẹlẹ́ṣẹ̀ mò ń bọ̀ gbogbo wọn adófùrọ̀ ní gbogbo wọn máa homosexual everywhere. Madness everywhere, wickedness, racism, discrimination, every corner. Inú ṣọ́ọ̀ṣì gan tán láwọn ṣọ́ọ̀ṣì ìwọ báwo. Dúdú náà tún ṣe máa wù ẹ́. So what you telling me? But we, àwa nífẹ̀ẹ́ Ọlọ́run. Gbogbo bó tún ṣe bà wá jẹ́ ìtọ́, àwa náà la tún wà nù Christianity, àwa náà la tún kún. Tó bá yọ dúdú kúrò nù Islam, kò sí Islam mọ́. Tó bá yọ dúdú kúrò nù Christianity, it's finished. Because nínú ìka wa tá à ń ṣe náà àtúnṣe ń wojú Ọlọ́run kiri. Why? Because it's in our DNA. It's in our DNA and these people know it. So they have to infiltrate certain one religion lọ. Òun rántí nǹkan tó sọ fún Jésù ni. Ó ní pé kó tẹríba fún pé kó wo ayé ìpọ́n ti gbélé òun lọ́wọ́. Ẹni tó gbélé ayé fún ló tún ní kó tẹríba fún òun mọ̀ pé ọ̀pọ̀ yẹn ó ní àìdíà burúkú. Ọlọ́run má jẹ́. Tọ́yọ̀ aṣọ ọba tí wàá tẹríba fún kọ́ èyí tá à ń sọ ikọ̀ làwọn máa sọ. But ìyẹn ni pé God what? Only the Lord rebuke you. Orí ẹ ti dàrú ìwọ àṣì ẹ̀tàn èmi tí mo dá everything máa tó wá tẹríba fún ẹ. So how much more àwọn pastor? Béèrè lọ́wọ́ wọn níbo ni Sunday wà ní Bible chapter and verse kan jẹ́ àárí. Níbo ni Christmas, Father's Day wà, Mother's Day wà. Àwọn ọjọ́ burúkú tó jẹ́ káwọn ọmọ máa sọnù. Àwọn tó ti ń bímọ tẹ́lẹ̀ wọn ní rí bímọ. Àwọn tó ti ń dínú inú wọn ò ní dùn mọ́. Àwọn ọjọ́ burúkú tẹ́ta. That is why Olúwayé sọ fún wa pé ìwọ gbọ́dọ̀ àwọn òfin yìí tó bá fi ilẹ̀ ó ti tara ẹ nìyẹn. Àwọn òfin táwọn Gentiles ń bẹ mi fáwọn Arab lófin mi fáwọn Chinese lófin mi fún white lófin ẹ̀yin ni mo fún torí ẹ̀yin Àkànbí ẹ̀yin ọmọ Àkànbí ẹ̀yin ọmọ Ọ̀rúnmìlà ni mo nífẹ̀ẹ́ jù ẹ̀yin ni mo fún gbà nínú ọ̀sà àwọn afẹ́ dàbí àwọn ibi tá a bá dé lélẹ̀ àwọn Fúlàní yẹn wà ní Bible Midianite lọ́ka sórí Gideon the same thing don ṣe ni history repeats itself the same thing don ṣe náà ṣe time yẹn ń fẹ́ oko màálù jẹ oko wa kiri Gideon tó dìde gbà kí ló dé. So Baba confirm ẹ̀yin tó iṣẹ́ tó Olúwa gbélé yín lọ́wọ́ ẹ máa ṣe o but èmi máa advise ẹ̀yin ọmọ ẹ mọ ohun tí ìwé ń sọ èyí tí Baba confirm lọ́ka ẹ pé Olúwa Jésù ìjàgùn ogun olójà
ogun olójà. Isaiah sọ pé òun ní gbóhùn ẹ̀ ní títì pé he will not even be loud. Àwọn ọ̀tá èèyàn time tí Kristi dé, àwọn Roman Empire ti gbàlú mọ́ wa lọ́wọ́, ti colonize wa, they are already in the town, so that's why he's fighting them, because God didn't set up Pharisees and Sadducees. It was a setup of the Roman Empire. Tó fi ń sọ wọn pé ara ìtẹ̀yìn sọ ẹ bẹ́ẹ̀ kọ́ ló ṣe jẹ́, we are different people. Tó fi ń bá wọn fà torí ọ̀nà ìfẹ́ pa pé ọ̀bọ̀ yìí tá a bá get rid ẹ̀ ó ti tọ́ fún wa, àwọn ìbò máa sọ jí. Ànígbà tó kú tó bá tó lọ́wọ́ gbà tó kú àwọn ọmọ ẹ sọ pé ìgbà wo ló máa gbàlúwa padà fún wa? Ó ní ìgbà wo ló máa gbàlúwa padà fún wa? Ó náà máa gba agbára nígbà tẹ́mi wọn bá ó ń ṣe fún yín láti mọ ọgbà tí a lè yín. Okay, so this is what our people should know, who they are, why oko yín yẹn tó dá yẹn kò ń ṣe ìbò ló kọ yín. Okay, ọmọ gbé Kristian ṣáwọn náà kọ àmọ́ yẹn dákó, ta ló kọ́kọ́ dákó? Ọ̀rúnmìlà ló kọ́kọ́ dákó. Nínú bó ó wà nínú Tórà àtọ́ ìwà èrè. So ká lọ a máa ṣe gbẹ̀túgbẹ̀tú. Ó kúkú pè ká kúkú kú. Tí Olúwa ò bá gbà wá, àwọn tó ń ṣe gbẹ̀túgbẹ̀tú ṣe lásán ni. Tí Olúwa kò bá ṣọ́ ilé náà. Bọ̀ mo rántí o, nígbà tí Ezra àti Nehemiah tó fẹ́ kọ́ tẹ́ḿpìlì táwọn Gentiles ti dàrú tẹ́ḿpìlì, ìgbà tó dé level kan wọ́n ní láti máa build, wọ́n ní láti máa bírí tó pé ìdàtọ́wọ́ báyìí láti máa fi ọwọ́ kan rẹ́ sìmẹ́ǹtì ni. Yes, level yẹn la wà ń sìn, sleeping one eye open. But ò ní ìgbẹ́rẹ́ màá tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀. Tó bá gbẹ́kẹ̀ lÓlúwa, tó bá gbẹ́kẹ̀ lÓlúwa, tó bá ló máa kú náà ni. Táwọn Dáfídì ò kú ni. Tí Kristi hàn kan wá, ìwọ tí Kristi kò yọ aṣíwá kúrà, ọkàn máa gèlè. But it's coming. Àwọn people tó ń bọ̀, àwọn Gentiles, àwọn èyí yìí, wọ́n tún máa yọ̀bọ̀n sí. But kí ni Revelation sọ fún wa? Ó ní kò mú idà. Ó ní ọ̀rọ̀ ẹnu ẹ̀ ló sọ, ọ̀rọ̀ ló sọ. Kò yọ that, kò tiẹ̀ yọ anything sí wọn. There we are. Nǹkan táwọn èèyàn wá ní kí ẹ yé lọ ṣọ́ọ̀ṣì Sunday mọ́. Òfin inú Tórà ní kẹ́tẹ̀lé, every family by one. Ẹ tètè máa tẹ̀lé òfin yẹn. Ìwọ kò gbọ́dọ̀ jalè. The kingdom of God is within us now. Kí ló ń ṣe yín now? Tẹ́rí Sunday ń bẹ̀ ní kí lẹ wá ń tẹ̀lé àwọn pásítọ̀ òpùrọ̀ fún. Nǹkan tẹ́rí inú ìwé ní kẹ́tẹ̀lé. Mothers Day cancel ẹ̀, Fathers Day cancel ẹ̀, Jọjímọ̀ ẹ̀ cancel ẹ̀. Tó bá ti di Friday evening, Saturday evening, from Friday evening to Saturday, because the night and the day is the morning. So tí ilẹ̀ bá ti ń ṣú, ilẹ̀ ọjọ́ kejì ti bẹ̀rẹ̀. So Friday evening tí ilẹ̀ bá ti ń ṣú, Sabbath ti bẹ̀rẹ̀ ni. Bọ́ ṣe ń ṣe láyé náà ṣe ń ṣe lọ́run. Bá ṣe ń sọ yìí ní Saturday yìí, àwọn ọ̀run ṣí. Kò tó ń dúró dé ni. Nígbà Mósè táwọn bàbá ń jẹ ẹ̀kọ́, Mósè wọlé lọ bá Fáráò, ó sọ pé Fáráò ò ní fáwọn ẹrú yìí ni. Kó tó gbà wá nìyẹn, kò tẹ̀ mọ̀ pé òun lọ lóun máa lò. Ó ní òun lè fáwọn ẹrú yìí níjọ́ kọ́kọ́ tí ẹ máa ṣe mọ́ fẹ́ pa wọ́n ni, ọmọ ṣiṣẹ́ Sunday tó Monday tó kò sí sinmi. Tó ní òkè Fáráò gbà, but ìjọ́ òní wọ́n rò pé ìjọ́ òru fún wọn. Tórà ò kọ́ o, mi kò sí ibẹ̀, but èmi mọ̀ pé ọjọ́ iṣẹ́ bẹ́ẹ̀ tán. Because why? Níbi tó kọ́ sí ó ní pé because the Lord start to have mercy upon them. Thank the Lord. We have to know who we are. Tabati mẹ́ni ta jẹ́, tabati mọ bó ṣe ń ja ogun. Kò sí ogun physical is a ogun na ogun. Gbogbo ẹ̀ lọ́lọ́ ń ká. Gbogbo ẹ̀ lọ́lọ́ ń ká. Ṣé Olúwa yìí kọ́ ló ṣe Olúwa yìí náà kọ́ ló fẹ́ wá bájà ni tí wọ́n kò tó ẹ̀wọ̀n kí lórúkọ ọba yẹn gbà yẹn. Ọba wo ni mo máa ti gbàgbé jẹ́ lọ wo tó ràjàre. Táwọn yẹn tó dúró sí kámpù. Níta tó ti surround gbogbo Jerusalem, tó ti surround everywhere. Bírẹ́dì kan ló kù nínú gbòòlù àbí flour kan làwọn arọ́bá wọ̀bẹ̀ pé wá tá bá jókòó sínú ìlú ìyàn máa pa wá kú. Tá bá bọ́ sáwọn pípọ̀ mọ́ ẹ̀ máa ṣàánú àwọn afọ́ tó máa dẹ̀ ṣàánú àkúkú dànù. Ìgbà tó lọ́bẹ̀ òkú náà bá dédé Olúwa ti ṣẹ̀rù bá wọn wèrè. Wọ́n ti gbọ́rọ̀ ariwo pé ogun bọ̀ wọ́n gbọ́rọ̀ ariwo. Olúwa jẹ́ kó gbọ́rọ̀ ariwo gbogbo ogun bọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí máa para wọn. Ṣọ́lọ́run ẹ ti kú ni. Kí ló ń ṣe Yorùbá náà? Ṣó ti kú ni? Gbogbo àwọn ṣọ́ọ̀ṣì dìdìrì takò àwọn ṣọ́ọ̀ṣì tó wẹ́ pé fún wàá lọ ṣọ́ọ̀ṣì sẹ́lẹ̀ mi wàá tún rí wá Jesus ní 2022 yẹn yóò wo YouTube ni ó ní the knowledge jẹ́ ó sọ fún Daniel ó ní close the book, people will run through and fro and knowledge shall be increased. Knowledge will only increase the two of any common sense. The knowledge of the Most High ló máa kọ́kọ́ increase. Àwọn èèyàn á mọ nǹkan tó fẹ́.
And the children of these people will wake up that they are the children of the book. So we have to wake up to the laws of the Lord, get baptized, and start to do those laws. Gbàtà bá ń ṣe òfin ayé tá à ń ṣe òfin àwọn gọ́ọ̀mẹ̀ntì tó ń jẹ wá ń jẹkújẹ yìí á ní ẹ má ti ṣọ́ọ̀bù ẹ ti ṣọ́ọ̀bù ẹ má lọ ṣẹ̀ṣẹ̀ á ní yẹ̀sà ẹ má ṣe mélòó wá ní òfin Ọ̀yọ́ ìwà tó yẹ pé káwa tó lè gbà wá nínú oko ẹrú. So you pretty self, our father went through this. We've always been suffering. We suffer in Arabia. We suffer in Greece. We suffer in Europe. We were ruling Europe at the point in time. King James was a black man. All these things are everywhere for everybody. But you still sit down inside your Celestia. You sit down inside your CSC every Sunday. You're shopping your night and day. To my Lord Dibo with it. Bye, you.